ẹjọ́ torí Ọlọ́run kí ló ń ṣẹlẹ̀ pẹ̀lú àwọn ọba ilẹ̀ Yorùbá? Ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá kí ló ń ṣẹlẹ̀ pẹ̀lú yín náà? We have been seeing oríṣiríṣi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ọba gbalẹ̀, ọba gbalé, ọba pààyàn, ọba fúnyàn lẹ́sẹ̀ lójú, ọba fúnyàn nípa lójú, ọba gbépè fúnyàn, ọba ṣe gbá, ọba ṣàwọ̀. This same ọba ni wọ́n ń lò, àwọn ọba àtọ́pàyè ní Benin Republic ní Benin. Ìjọ́ wo lẹ gbọ́ pé wọ́n gbé emir kan sórí àtẹ tán wá tẹ ọba kalẹ̀ emir, even àwọn emir kékèké tó wà láàrin ilẹ̀ Yorùbá gan. Ọba ilẹ̀ Yorùbá la ń gbọ́ pé ó lu jìbìtì níbì kan, ọba wẹ̀wọ̀n ní USA, ọba wẹ̀wọ̀n ní Canada, ọba wẹ̀wọ̀n ní America, ọba wẹ̀wọ̀n ní UK. ẹ jọ̀ọ́ ẹnìkan ló tún ti pariwo gbàǹjarè síta yìí nísìn. Ẹ̀yin ọba yìí tó bá yẹ pé lóòótọ́ lọ̀rọ̀ tí ọ̀gbẹ́ni yìí ń sọ, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run dẹ́ẹ̀dẹ́ mìíràn họ dẹ́ẹ̀dẹ́ ó mìíràn họ yín. Governor Dàpọ̀ Abíọ́dún eléyìí of Ogun State, your attention is needed baba. I need the attention yín rìbí. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ bá mi pín fídíò yìí. Àwọn mélòó la fẹ́ sá kúrò lé? Àwọn ta sá kúrò lé ta wà lẹ́yìn odi mọ̀gánná fìtínà ò jẹ́ kéèyàn gbádùn. Àwọn tó ń wá ní tó ń ṣe wàhálà tó ń struggle, èèyàn bá tó ń fìtínà wọn. Wọ́n fi ẹ̀jẹ̀ ọba olówó ògùn àwúre ṣe fẹ́ délé dùmarè ni. Please let us listen to this man. Àánú máa nù máa ṣe yín. Kí ló dé? Kí ni nǹkan tẹ́ fẹ́? Ẹ wo ìtìjú yìí pọ̀ jù jàre ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá. Ìtìjú yìí pọ̀ jù. Èyí náà ní China ń fún lówó tí wọ́n wá ń kó gbogbo gold. Ẹ wo já gbọ́rọ̀ lẹ́nu ọkùnrin yìí jàre. Ọkọ mi ni Sọ́ni Babátúndé Akeem. Àná nígbà tí àwọn tí mo gbà síbi tó pè mí pé wọ́n gbé katapila wá sí orí ilẹ̀ mi. Nígbà tí mo débi lánàá mo bá katapila àwọn tó ń ṣiṣẹ́ lórí ilẹ̀. Ta ló fún yín lọ́dà? Wọ́n ní Káyọ̀dé àti ọba Àkámọ́ Ìtòrí. Káyọ̀dé òun ni baálẹ̀ Ọlọ́nṣògo. Ó dẹ̀ pé rẹ̀ ní baálẹ̀ ọba Aṣúrẹ́ ní Ifọ̀ local government. Àwọn bọ́ìsì ẹ̀ tó kó síbí wọ́n ju 40 lọ. Gbogbo àwọn tí wọ́kàsì mi tó wà bí lọ́nà lọ́ ṣe gbogbo ẹ̀ fún wọn pé kíní kan pé wọ́n ṣe fídíò wọn. Èmi náà débẹ̀ pé kíní wọ́n tì mí ṣubú, wọ́n gba aṣọ mi báyìí. Aṣọ tí mo wọ̀ ikú náà aṣọ wọ́kàsì mi kan ó ní mo wọ̀ lé ní báyìí nísìn. Mo fẹ́ kọ́ ọmọ Nàìjíríà kan gbà mí rí bí mo rí báyìí nísìn kí èèyàn kan tó máa fìyà jẹ mí. Ó torí pé ó torí olóhùn jọba. Ogun State government, federal government, rep tó represent ọ̀dọ̀ wa bí kí gbogbo wọn kọ́ ṣàánú mi kọ́ jọ torí Ọlọ́run. Láti 2014 ni mo ti wà lórí fáàmù yìí tí mo ti ń ṣe kíni. Mo ní fish pond bẹ́ẹ̀, mo ní pigrin bẹ́ẹ̀, mo ní poultry bẹ́ẹ̀, mo ń dáko bẹ́ẹ̀, mo gbin iṣu síbẹ̀. Gbogbo ẹ̀ ló wà nù kíni, gbogbo ẹ̀ ni mo ní iṣẹ́ tí mò ń ṣe. Ṣé ọba Àkámọ́ àti Káyọ̀dé Ṣódìmú tó pe rẹ̀ ní ọba Ọlọ́nṣògo, ṣé wọ́n fẹ́ kí n máa lọ tọrọ bárà ni? Nǹkan tá à ń produce bí àwọn ẹlẹ́dẹ̀ bíi gbogbo ó wà beneficial to them. Òun gan tó pe rẹ̀ lọ́ba ó ti wá sínú fáàmù mi rí tó ti kí tí mo entertain tí mo fún ní gift ẹyin pé because of èyí tó ń pe rẹ̀ ní baálẹ̀ àdúgbò bíi mo ti fún òun àti ìyàwó ẹ̀ lọ gbé mọ́tò wà tó wá ra ọjà bíi mo lẹ́jà gbogbo wọn lọ́wọ́ ara ẹja nínú pọ́ọ̀dì mi bíi. Àti 2014 mo ti bẹ̀rẹ̀ inú bíi owó tí mo fi dábì ilẹ̀ ó gbé mi lọ sí Amẹ́ríkà or Canada láti lọ máa live life mi bẹ́ẹ̀ mo believe nínú Nàìjíríà láti invest sí ibi. Ó ní àwọn èèyàn kan lọ́wọ́ fẹ́ fi owó lágbá mi lójú. Mo sọ sálárì fún àwọn everybody. Àwọn mẹ́rin lọ́wọ́ àbí tó ń ṣiṣẹ́ bí àwọn míì gan ní family tí inú àwọn tí mo gbà sí ibi tó yẹ pé wọ́n ní family tí àwọn àti family wọn jọ ń gbé bí. Mo fẹ́ kẹ́ àwọn ọmọ Nàìjíríà kan ṣàánú mi kọ́ gbà mí lọ́wọ́ ọba Àkámọ́ Olú of Ìtòrí àti Káyọ̀dé Ṣódìmú tó pe rẹ̀ ní ọba Ọlọ́nṣògo ní Ifọ̀ local government Ṣúrẹ́ ward 9. Orúkọ mi ni Sọ́ni Babátúndé Akeem.
ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ọba wa ẹ jọ̀ọ́ ẹ káàbọ̀ ẹ̀yin tèmi ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ṣáà kí gbogbo ẹ̀yin tẹ́ máa ń fún wa. ẹ ṣáà ń wo máa yẹn ẹ ń wò ẹ rí bó ṣe rí àbí ẹ rí bó ṣe rí ẹ rí bí máa náà ṣe rí ẹ rí bó ṣe rí. ẹ ti rí ẹ rí ẹ ráwọn nǹkan tó ti ṣe sílẹ̀ yẹn. ẹ káàbọ̀ ẹ̀yin tèmi ṣe bẹ́ẹ̀ tí ráriwo tá à ń pa máa náà sọ̀rọ̀ bá omi ìdẹ̀fẹ́ máa bọ́ lójú mi ẹ̀rí pákàndé èèyàn ni kí n tó wá go deeper sínú ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá ń sẹ́ndì fídíò sí wa ẹ gbà wá o ẹ bá wa pariwo síta o kíní kan o ẹ yé fi orin tàbí anything sí abẹ́ ẹ̀ wọ́n ti sẹ́ndì kíní sí mi láti àárọ̀ àti gbé síta gan aláti máa lọ mute ẹ̀ ni iṣẹ́ yìí ò easy orin fèrè kíní kan ẹ yé fi sábẹ́ má lọ fún wa ní copyright aláti máa mute àwọn nǹkan kan kò easy so ẹgbẹ́ kan nìyẹn wà ẹ bá wa share fídíò yìí kó kan gọ́vnà eléyìí of Ogun State gọ́vnà Dàpọ̀ Abíọ́dún ẹgbọ́n nǹkan tí màá yẹn sọ ó ní owó tóun fi dábẹ̀ yẹn sílẹ̀ òun lè fi travel wá sí abroad kó máa wá jayé orí òun ṣùgbọ́n òun believe nínú Nàìjíríà àwa tá a sá kúrò lé náà kì í ṣe pé àbílíìfì ni wọ́n Nàìjíríà nígbà yẹn gbàtà adéta la mọ̀ pé ẹ ń ṣe ìkà fún wa nílé máa yẹn sẹ́ẹ̀tì ẹ̀mí wa tẹ́ pé abọ́ bára ló máa gbé dání but ó prove àwọn sẹ́ẹ̀tì ẹ̀ tí wọ́n rí bẹ́ẹ̀ yẹn ó prove wọn wrong wípé disability is never inability lóòótọ́ lòun wà disable but òun lè ṣe nǹkan kan láti contribute sí community èyí tẹ́yìn tẹ́ jẹ́ olórí gan tẹ́ fail láti ṣe they might take that land from him kí wọ́n lọ fi kọ́ hòtẹ́ẹ̀lì ẹ wo iye ẹlẹ́dẹ̀ tó wà ń bẹ̀ yẹn ẹ wo iye àgbò ẹ wo iye màálù ó ń ṣe fish pond ó ń gbin iṣu ó ń gbin ẹ̀gẹ́ ó ń gbin everything kábíyèsí ọba Ìtorí ẹ jọ̀ọ́ ó ní 2014 lòun ti wà lórí ilẹ̀ yẹn 2014 sísìn ọdún mélòó nìyẹn ọdún kèló ní 2014 sásìkò tá a wà tó ti ń contribute sí ìlú àwọn able body wọ́n ṣiṣẹ́ ń bẹ̀ yẹn ó ń sọ sálárì fún wọn wọ́n fi ń bọ́ ìyàwó wọ́n fi ń bọ́ ọmọ wọ́n fi ń bọ́ olólùfẹ́ wọn ẹ mọ̀ pé téèyàn kan bá tíṣẹ́ bá ti bọ́ lọ́wọ́ èèyàn kan àìmọye èèyàn lè bí máa pa ẹ jọ kí ni nǹkan wàhálà wo ló wà lórí ilẹ̀ yẹn gangan ẹ wọ àwọn nǹkan tó ti kọ́ owó yẹn tó ṣe nǹkan dáadáa tó náà lè kó hòtẹ́ẹ̀lì kó wá jókòó kalẹ̀ CEO hòtẹ́ẹ̀lì ẹ̀yin tẹ́ ń kó hòtẹ́ẹ̀lì mi sọ pé bẹ́ẹ̀ kó hòtẹ́ẹ̀lì ò dáa o ṣùgbọ́n tóbi bá wọnú ebi is the first thing ọba Ìtorí àtọba kíná porúkọ ọba kejì ẹjọ torí tó lọ́wọ́n ọba ẹjọ máa yìí ni kẹ má fọwọ́ ọlá gbà wọn lójú o àmọ́ mi ò tí ì gbàgbọ́ wípé nǹkan tí máa yín sọ pé òótọ́ ni àmọ́ trust yín even though mi ò mẹ̀yìn ọba yìí o ṣùgbọ́n mo trust yín wípé ẹ̀ ní wo ọmọ yìí ṣé Kánò ló ra lẹ̀ sí ni ilẹ̀ tẹ́ ń wò ó jọlẹ̀ tí wọ́n lọ rà sí Kaduna ṣé Katsina ló ra lẹ̀ sí àbí Zamfara ọmọ Yorùbá máa ra lẹ̀ nílẹ̀ Yorùbá ẹ̀rọ á tún máa bà wá láti ṣiṣẹ́ lórí ẹ̀ ẹ̀yin ọba yìí ẹ ṣọ́ ara yín o ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ẹ ṣọ́ ara yín gidigidi gan ni
ṣé gbogbo ala máa sá kúrò lé ni àtà sá kúrò lé wa lẹ́yìn òdì òtútù ó ń sọ́nà bábìsì orí wa ṣàwọn tó wà nínú ẹ̀ tó fẹ́ kán gbádùn ẹ bá mi share fídíò yìí kó kan Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ bá mi share fídíò yìí kó kan eléyìí of Ogun State Governor Dàpọ̀ Abíọ́dún. I need the attention nìyí I need the attention nìyí ọmọ Yorùbá lẹni tó ń sọ̀rọ̀ abẹ́ ìgbórúkọ ẹ̀ kí ló porúkọ ẹ̀ your attention is needed yo. I need the attention nìyí something must be doing quick and fast something must be done very quick and fast. ọ̀nà bu caterpillar wá sórí oko ṣọ́ máa wú àwọn ẹlẹ́dẹ̀ yẹn dànù ni àwọn fish pond yẹn ó dẹ̀ sọ pé kábíyèsí iná ti wá sórí ilẹ̀ yẹn rí tẹ wá síbẹ̀ tó wọn entertain yín tẹ wá rajà lọ́wọ́ òun ṣé ká sọ pé jọ́ tí kábíyèsí ti débẹ̀ lójú kábíyèsí ti ràn mọ́ bẹ́ẹ̀ ni ẹ̀yin bàbá wa mi ò dájọ́ o mo kàn ń béèrè ni o kó má ìgbẹ́jọ́ tẹ ti wá síbẹ̀ ó lẹ́yìn àtìyàwó yín lẹ wá ẹ̀dẹ̀ rajà òun àbí kò entertain yín dáadáa ni kí ló fa caterpillar ṣó wá rí ẹ̀yin ọmọ tó máa ń kó kẹ́ máa lọ na èèyàn yìí tó máa kó yín lọ sórí ilẹ̀ kẹ́ lọ na àwọn èèyàn ṣé wọ́n ṣépè fún yín pẹ́yìn ò ní ṣoríire láyé ni you can imagine how alágbàkò tẹ̀ yà how aláìlọ́pọlọ tẹ̀ yà bí ọpọlọ yín wọ rìfáàsì ni o wọ́n kọ́ ọpọlọ yín kó gbà tán bí yín ni o I can't even say wọ́n wá ẹ̀yin tálíkà bíi tèmi wọ́n wá kó yín kẹ́ lọ́nà tálíkà ẹgbẹ́ yín. You see these people they are living large. àwọn ọmọ wọn mélòó náà ń ṣe ọ̀rá ìsàbẹ̀yìn ṣe life tẹ̀yìn live làwọn ọmọ wọn live their children school abroad and they will still come back láti wá jẹ́ olórí lórí àwọn ọmọ tiẹ̀ wọ òpónú fara yí kọ́tà yìí they are coming back láti jẹ́ olórí lórí àwọn ọmọ tiẹ̀ wọ́n ti rí àgùntàn wọ́n ti rí sèédù bẹ́ẹ̀ ni kó tó gbàṣù ọwọ́ ẹ̀ tálíkà náà máa pè sí tálíkà you can't even ask them you can't even challenge them oúnjẹ mélòó ló ń jáde lórí oko yẹn ṣé àwọn tó ń ṣiṣẹ́ lórí oko yẹn ṣé China ni wọ́n náà mo ń béèrè lọ́wọ́ yín ni kì í ṣe Yorùbá náà ló ń ṣiṣẹ́ lórí oko yẹn kì í ṣe ọmọ ìlú náà ló ń ṣiṣẹ́ lórí oko yẹn ẹ̀dẹ̀ dé lọ́sàn-án kan òru kan kó lórí oko ẹ̀ tiẹ̀ fún notice ẹgbẹ́ caterpillar dé oko tíyàn ti operate since 2011 kábíyèsí ọba àtòrí àti kábíyèsí kejì mi ìrántí orúkọ yín o ẹjọ́ tó tọ́ lọ́rùn ẹ bá wa bẹ̀ wọ́n ẹ bá mi share fídíò yìí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu Àkànbí ọmọ olódò dẹ ọmọ olódò Òkùnmọ̀ as I always call you ọmọ olódò sledgehammer bàbá ẹjọ́ tó yọ Ọlọ́run ọba ẹjọ́ ẹ bá wa bá àwọn ọba yìí sọ̀rọ̀ ẹ bá wa bá wọn sọ̀rọ̀ tọ́ba bẹ́ràn wíkà bẹ́ràn òwúrọ̀ ń bú Ọbásanjọ́ ń jọ́ kínní àná tó ń sọ pé ẹ dìde ẹ jókòó ẹ dìde ẹ jókòó tọ́básanjọ́ sọ yín di ọmọ primary school tó ń pèsè fún gbogbo yín jọ́ kínní àná gbogbo alábọ́ Ọbásanjọ́ àṣẹ ní ká gbalẹ̀ wa kí àṣẹ kó wá sí ẹnu yín kò kí ń ṣe irú àṣẹ báyìí o tẹ máa mọ level bí tẹ dé ẹ máa mọ bí tẹ dé tọ ẹ̀yin ọba wa lélẹ̀ ẹ̀yin náà máa wà pleased èèyàn yọ ọ̀tọ̀ owó kọ́ ni pé èèyàn yọ kábíyèsí yẹ kó máa wà ẹ fẹ́ lọ patí ẹ fẹ́ ṣe kínní no be so ìyẹn kọ́ ni pé èèyàn yọ afẹ́kẹ́ yọ kẹ́ nítẹ̀lọ́rùn same way China will come àwọn Chinese máa wá sílùú wọ́n máa gbẹ́rù wọ́n máa kó gold wọ́n máa fún yín token ọba kan ṣẹ̀wọ̀n ní USA ooo tó máa lọ bá wọ ọba ilẹ̀ Yorùbá ẹ ní gbọ́ pé emir kan ṣẹ̀wọ̀n ní Amẹ́ríkà kan ní kí ló ṣe kan sọ pé ó ṣe fraud 2025 yìí ẹ mọyé àwọn tá ti gbé wá ọba ṣe fraud ní Amẹ́ríkà ọba ṣe fraud ní UK ọba ṣe fraud ní Canada kí ló ń ṣe yín kí lẹ̀ ń gbé tẹ̀ ń gbé kí lẹ̀ fẹ́ kí lẹ̀ ń wá
wọ́n fi yín jọba tán ẹ tún ń wo ẹṣẹ àwúre ẹ fẹ́ délé dùmarè ni ẹjọ́ ẹ súnmọ́ wájú jàre máyà ti fa lóyún lọ́wọ́ agbọ́dọ̀ pé pé ó ń lọ ó kú àwọn kankan wọlé pa o àdẹ̀fẹ́ gbọ́ pé ó sùn kò jí mọ́ o ẹ ṣáà condition tó wà ẹ fẹ́ gbígba bára lè lọ́wọ́ kó máa lọ sórí bíríjì àbábẹ́ bíríjì kó máa lọ tọrọ owó ni ẹ wò máyà kí n bí ń láàárọ̀ Yorùbáwùyí lórúkọ mi Yorùbáwùyí lèmi ń jẹ́. If you are seeing this page for the first time, I am the one and only Akalolo of Yoruba land. Ada wọn lẹ Yorùbá ọmọ ìjọmọ lọ olóyè tí ó pè méjì Abẹni ọmọ òṣè pààrọ̀ ìwọ tó máa pààrọ̀ tiwa wà á déwájú federal government tó máa sáìn ló máa déwájú Elédùmarè yòó kí n rọ́lọ́run lójú lásán o lè kú bí 99 times cs bá padà wá kó wá di mẹ́túsẹ́là kí ló dé ìṣìn see you on my next show tẹ́ bá ti tẹ thumb up lókè bá tẹ thumb up kẹ́ bá wá share and if you have not follow me for more. Thank you. See you on my next show. Be careful ẹ ṣọ́ra yín gidi gan jàre.